pẹ̀lú àwọn DSS tó wá ó lè survive ẹ̀ wọ́n má rí pa ṣùgbọ́n ṣe rò wípé gbogbo àwọn tí wọ́n kó nínú ilé wọn lọ sí Àbújá ṣe rò wípé wọ́n kó ẹyọ kan ṣe rò wípé wọ́n kẹyọ kan kì í kò ní jẹ́ èèyàn méjì yẹn péré ni wọ́n pa ń bẹ̀ wọ́n á pa gbogbo àwọn tó kù pátápátá ilé yẹn wọ́n á dáná sun ẹ wá ní Ìgbòho ṣàkíkanjú báwo ló ṣe ní oore ọ̀fẹ́ láti sáré ronú ṣápálì ní that very tight corner tó ṣẹlẹ̀ yẹn pé tóun bá ní kóun ṣe bóun ṣe fẹ́ ṣe ẹ̀mí àwọn eléyìí wọ́n dẹ̀ wéèsì wọn o àwọn ọmọ ọlọ́mọ ẹbí wọn ará wọn má jẹ́ ṣe bẹ́ẹ̀ ìjọ mi àtúnpàdé nítorí àwọn wọ̀nyí jẹ́ kí n tẹ̀síwájú torí tí Ìgbòho bá mú ọ̀pá lọ́jọ́ náà tóun náà bá wọn ṣe tàtàtà tó padà escape àbí wọ́n ṣe léṣe tán wá gbé lọ or something tí wọ́n dẹ̀ ti pa gbogbo àwọn tán kó lọ tán sì wà láyé tán wà láàyè tán bẹ lálàáfíà ara lónìí tán ṣe Yorùbá tó bá jẹ́ wípé Ìgbòho ṣe bó ṣe wù ú pé kò rò tìbí tí gbogbo wọn ti lọ ṣé wọn ti nípa wọn ṣé wọn ní ti gbàgbé gbogbo wọn léèní ẹ wá ní Ìgbòho kì í ṣakíkanjú irú akíkanjú wo lẹ tún fẹ́ kó jẹ́ ẹni ó fo fẹ́ǹsì anything tó bá wù tó fi lè escape ńgbà yẹn ọmọ ìyá mi má dúró má rọsẹ̀ 1 minute lásán ọṣẹ ayé ẹni tó bá miscalculate ní room situation yẹn ẹni rẹ lọ ní respect òòṣà ó ro tàwọn èèyàn mọ́ tí ẹ̀ ò ro tara ẹni kan these are the people don't worth calling a leader don't worth emulating téèyàn lè sọ wípé mo gbà fún mo ń tẹ̀lé because mo máa ń sọ fún yín mo ń rí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ lára wọn lára àwọn ẹ̀kọ́ tí mò ń rí lára wọn ni wípé kò fi bẹ́ẹ̀ jọ lójú lọ títí tó bá sọ̀rọ̀ ọlọ́run máa pọ̀ ní ọ̀rọ̀ wọn kì í ṣe pé bíyá lójú eléyìí tán sọ kámẹ́rà tèmi àti wọn bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ can bear witness wọ́n jẹ́ ọ̀kan tó páyà ọlọ́run kò sì sí lọ́rọ̀ ẹ̀sìn pé kinní kan tó bá wá rí bẹ́ẹ̀ mi ò wálé ní láti wá mákẹ́tì Ìgbòho ọmọ yín nẹ ti mọ̀ lánàá kó tó dé ní ṣùgbọ́n mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí situation tó ṣẹlẹ̀ Súrì ló sunkún yẹn ní bíi some weeks ago lórí ọ̀rọ̀ Ìyọ́npé ẹ̀ gbogbo oríṣiríṣi Mákindé àti Àgídìgbò wọn jọ ń fàfàfà toríṣiríṣi bẹ́ẹ̀ ó padà dọ́dọ̀ Súrì ká tó dijú ká tó là wọ́n ti wó ilé Súrì òun ló padà ṣe pé wọ́n declare wanted tó sá lọ bí wọ́n ṣe declare auxiliary wanted ní ọdún tí wọ́n gbé náà nìyẹn tó kọ́kọ́ sá lọ tí Mákindé declare wanted kó tó di pé ó ṣẹ̀ tún wá tún gbé tó ṣẹ̀ wá wà prison sẹ̀ ẹ má yẹn kó yà yín lẹ́nu Súrì náà lè wọ prison at any moment mi ò sọ pé kó gbé lọ prison o bí Mákindé ṣe ṣèjọba ẹ̀ta rí ni kí ni mo wá fẹ́ fàyọ ǹjẹ́ o rántí wípé ní àsìkò ìgbà tí auxiliary padà tó ń ṣe bí Ọlọ́run ní Ọ̀yọ́ state ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ Ìgbòho máa ń sá káàkiri àgbáyé ó ń ṣọ́tò Kútọ́nù mọ́ Germany ẹ̀kọ́kọ́ tó bá rí Ìgbòho Nàìjíríà bí ọkàn tèmi ṣe máa ń kó sókè nílé pé àwòṣà àdúrà máa lọ lẹ́lẹ́lẹ́ ó láyà ọkùnrin yẹn láyà kí dẹ̀ ló fà á majority àwọn tó ń gbógun tì í sí ọ̀rọ̀ yẹn ò lu síta ni gbogbo mẹ́sẹ̀gì tí wọ́n sẹ́ndì sí ni wípé wọ́n dọ̀bù ṣàlẹ́jẹ̀ ìgbà tó lọ sí òkú màmá the same set of people tí wọ́n gbógun tì lọ́wọ́lọ́wọ́ nísìn wọ́n jẹ́ kó yẹ wípé wọ́n sọ ọ́ dé tìmí tí mo gbọ́ ni wọ́n tún bet lé lórí wípé tí Ìgbòho bá wọ jẹ́ tó bá wọ Nàìjíríà pòun wá sí òkú màmá tí Tinubu ò bá ti gbé wọ́n bet lé lórí mọ many things torí ibi tí wọ́n ti ṣiṣẹ́ yẹn dé lọ́dọ̀ títí wọn ni àṣebàjẹ́ ò ní gbàyè mo máa ń sọ fún yín ẹ ṣe àgùfọ́tẹ̀ táàmì ìgbà tẹ́ bá ń ṣe àmàdàbẹ́ ní pọ́ńdùn kò dé last ìṣẹ́jú kan tó bá yí bírí á tẹ́ ẹ láyé á tẹ́ ẹ lọ́rùn á sì tẹ́ ẹ rì òun ni ìjìyà tí wọ́n ń jẹ lọ́wọ́ nísìn tọ́rọ̀ wípé Ìgbòho ẹ̀rí pariwo Ìgbòho ni wọ́n pa wípé Ìgbòho ó kówó fún mídíà mélòó ní Ìgbòho mọ̀ ní kíni iṣẹ́ ibi tó ti ṣe sẹ́yìn
ọ̀tẹ̀ tó ti ṣe sẹ́yìn, ìkà tó ti ṣe sẹ́yìn, àsìkò ẹ̀san ẹ̀ lélẹ̀. Òun náà ṣe ń rì tó ń sink. Kò wá sí nǹkan tó sọ mọ́ tó gbojú ọwọ́. Òdì etí ló máa ń bọ́ sí létí gbogbo ọmọ Yorùbá. Kò sí nǹkan tí wọ́n ṣe nísìnyí tó bọ́ sójú ọwọ́ ọmọ Yorùbá. Òdì ló máa ń bọ́ sí, nítorí wọ́n ti hùwà ìbàjẹ́ sí ilẹ̀ Yorùbá. Wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nítorí àwọn fẹ́ débì kan, nítorí àwọn fẹ́ jẹ́ nǹkan kan. Wọ́n ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó wá béèrè fún ẹ̀san. Ẹ wá pariwo Ìgbòho ló kó àwọn èèyàn síta. Ibo ni Ìgbòho ti kó àwọn èèyàn síta? Èèyàn mídíà mélòó lórí Ìgbòho bá sọ̀rọ̀? Mídíà mélòó lórí Ìgbòho sójú àbí tó rí tẹlifóònù nọ́mbà tó gbé báyìí tó rí bá sọ̀rọ̀? Ní gbogbo ìgbà yẹn auxiliary ṣe báyìí, ó máa ń sọ̀rọ̀ sí Ìgbòho ni. Ṣé gbàgbé tẹ́ bá nírọ́ ni? Mo mọ̀ pé kí n máa ń tètè gbàgbé nǹkan, ṣùgbọ́n èyí máa rántí. Ṣé kọ́kọ́rọ́ ni àbí kòkòrò? Ìkan lára àwọn bọ́ìsì tó tẹ̀lé Òṣàgbà yẹn, wọ́n ní ìkan lára àwọn bọ́ìsì Súrì àbí auxiliary ní lọ́ngbà yẹn nígbà kan. Ẹ̀dẹ̀ tí mo ra àwọn bọ́ìsì wọ̀nyí, ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà Nàìjíríà, ọmọ Nàìjíríà of nowadays, ọmọ Yorùbá in general, ẹ̀jẹ̀ aṣọ tiwa, majority ibi tí wọ́n bá ti ń rí nǹkan géènì lọ́wọ́lọ́wọ́, ibẹ̀ ni loyalty wọn náà máa ń gbé sí. Ìṣepọ́n lóyà sẹ́ni yẹn náà, nǹkan tó ń rí gbà lọ́wọ́ ẹ̀. God bless you Mimic. Wọ́n á máa sọ fún ẹ wípé àwọn lóyà, àwọn láìkì, á máa pariwo orúkọ irọ́ ni o. Orúkọ ẹ̀ ń pawó lọ́wọ́, wọ́n géènì kankan ni. Ìjọ́ tí wọ́n bá ti rí nǹkan tó yán torí ẹ̀ pariwo ẹ̀ yìí, tọ́ọ̀ bá ti rí kinní yẹn lọ́wọ́ ẹ̀, tọ́ọ̀ rí kinní yẹn mọ́, jọ́ ẹ̀ ló máa mọ bó ṣe yé tiẹ̀ tó. Especially Òkè Èkìtì bó ṣe máa ń ṣe nìyẹn. Tó bá ń fún ní nǹkan gbogbo ọjọ́, ó máa sọ di dandan you must give. Ìjọ́ tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tó ò bá ti fún, ó ti dọ̀tá ẹ̀. Èèyàn tó bá ti fún lọ́jọ́ yẹn, bó ṣe máa kó àwọn èèyàn tó ti sọ̀rọ̀ ẹ dáadáa fún, ó máa padà lọ máa bà ẹ́ jẹ́ ń bẹ̀. A tún wá lọ máa sọ̀rọ̀ ẹni tó ṣẹ̀ ń jẹ lọ́wọ́ ẹ̀ ṣèṣe, á lọ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa. Ṣé olóríire èèyàn kan máa ń hùwà bẹ́ẹ̀? Olórí burúkú ọkùnrin. Wọn ò ní loyalty síra wọn, ẹnu nǹkan tó fẹ́ jẹ nìkan ni. Auxiliary agbára tọlú. Ó gbàgbé wípé gbogbo tó ń tán lọ́dún eégún. Bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀lẹ ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. Babaláwo ò dífá ọ̀rọ̀ run mọ́. Ifá ìṣẹ́jú lókù tó ní láti dá, torí 1 second nǹkan lè yí bírí láyé ta wà yìí. Climate change, everything ti change. Gbogbo nǹkan ti rí kò yéèyàn mọ́. Auxiliary fi ojú Ìgbòho hàn Atlanta ní àsìkò yìí. Bí a bí 2 years ago, 3 years ago. Ó fi ojú Ìgbòho rí màbo pẹ̀lú ọ̀rọ̀. Ó wá ṣe báyìí. Àwọn ń dà, àwọn làwọn wà ń bẹ̀, àwọn làwọn mọ̀, àwọn làwọn ṣe igbá kan ìgùdù. Ṣebí lórí pé ó bá Ìgbòho ṣe competition, kò lè wọlé, kò lè ṣe gbá, kò lè ṣàwo mọ́. Tí ìkan lára àwọn boys yẹn, kòkòrò tó ti wá wà pẹ̀lú Ìgbòho. Ṣé bóun ni wọ́n àtàkì bọ̀bọ̀ yìí? Ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ tí ò lórí, tí ò nídìí, ọ̀rọ̀ kékeré. Wọ́n pa á nípa ìyà. Kò ń ṣe pé wọ́n tún pa á nìkan, wọ́n gé orí ẹ̀. Ọmọ Yorùbá ẹgbẹ́ wọn, wọ́n pa á, wọ́n gé orí ẹ̀. Abẹ́ ti gbàgbé ni. Auxiliary ń dà lónìí. Ibi tí mò ń lọ nìyí. Auxiliary ń dà lónìí. Ó wà lọ́gbà ẹ̀wọ̀n bí tó ti ń fẹ́ wọn gbára, tó ti ń fẹ́ wọn lògbà. Súrì tí Auxiliary máa ń rán níṣẹ́ dé tòrutòru ọ̀hún dà. Ṣé bóun ló bú sẹ́kún tó ń gbọ́rọ̀ lẹ́nu yìí, tó sọ story ọ̀gá ọ̀hún, wọ́n lò wọ́n wá yọ, wọ́n fi secretary ọ̀gá ọ̀hún sí kinní kan. Ilé ẹ̀ lórí tí Mákindé padà wò ó. Ẹ rí ìyá mi kò ní rẹ̀ yín pẹ̀lú ìtọ́ náà. Àmín Jésù. Ọ̀nà atúnlájú báyìí lọ àti gbogbo ilé aláyọ̀ pátápátá. Èdè mi kàn rí bẹ́ẹ̀ ni pé ṣe rí ìmọ̀ràn tí ṣe fún gbọ́ àti bó ṣe ń hùwà ìgbésí ayé wọn yìí, ó dùn mẹ́mí, ó dẹ̀ dùn mẹ́lẹ́dá mi gan. Ṣe rí pé wọn dá Mrs. Gani lóhùn, inú mi dùn. Tọ́ọ̀dá àti Gani lóhùn, tó yẹ pé ètò ọ̀fẹ́lẹ́mọ̀ṣọ́ wọn ṣọ́, òun náà ń ṣọ́nà tiwọn.
pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ àwọn tó nílẹ̀ wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí ẹ tó bá ní wọn ò ní dé bá mi ẹ tó bá ní kò ní bọ̀ kò ní bọ̀ kò ní dé kò ní rí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ èní. jẹ́rí ìyá ẹ̀yin ni màáyé tún ń rọ̀ ẹ̀jọ̀ kẹ má fi bàbá wálẹ̀ lọ́rùn because tí wọn bá ti wọ ìlú tọ́wọ̀ wọ́n máa rí ọ̀nà wọ́n máa rí ọ̀kan tó ń lọ kọ́lọ̀ má jẹ́ kí kankan burúkú kó gún wọn lẹ́sẹ̀ kó má ṣì wọn lọ́nà kó má fọmọ dì kó má fẹ̀mí wọn dì ìtàn jagun lé lórí pẹ̀lú ògo tọ́lọ́ àtìlẹ́yìn àwọn tó nílẹ̀ tó ṣílẹ̀kùn ẹ̀mí wọn á rí á kọjá orúkọ wọn tó wá ní parí nínú ilẹ̀ Yorùbá because àwọn àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti tọ́ ẹ pé oríṣi sọ́dẹ̀kù ní gbogbo ẹ̀ tí ló ti ń dópin àìmọye àwọn tí àwọn nọ́dánà àwọn Haúsá àwọn àìmọye ọmọ Yorùbá tó ti pa tí wọn ò yé wọ́n pa ṣífù náà ṣífù yé ni. wọ́n pa kò kú ó kú tì. wọ́n pa òkú ó yé ni ìyá mi gbogbo àtọ́ ń janu kò ní kankan kò lóògùn kọ́ jẹ́ kí sójà ṣebí kan náà ọmọ àti Gani ọmọ Mrs. Gani ìkan mú ọlọ́mọ 3 ló wá ìkan tún mú ọmọ 30 ló wá ìwọ la fẹ́ gbọ́n sí pé àwọn sójà 30 ló wá ṣebí kan náà sọ pé sójà 3 ló wá àti babaláwo ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn fámìlì àwọn àti Gani irọ́ náà gbé dání gbogbo tọ́lẹ̀wù kan sọ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ṣífù fúnra wọn kan pé àwọn kan fi tọmọlúàbí sí ẹ pé gbogbo ète wọn gbogbo ìmọ̀ràn wọn àwọn náà padà ń sunkún sábọ́ ẹkún yẹn rẹ̀ nípò nídìílé wọn kọ́ máa sún lọ èmi tẹ̀mí rí dé nìyẹn mà. ẹ ṣé gan ni God bless you sir. ìjà tún lẹ́lòmíì tó fẹ́ dá sétò ẹ fẹ́ fi kún. tí ó bá sí ẹ jẹ́ ká bọ́ sí àbúdá. faqtulu l-mushrikin gbogbo ẹlẹ́bọ ẹ máa pa wọ́n lọ. haythu wajadtumuhum. ibi ẹ bá ka mọ́ ni ẹ pa sí. wa khudhuhum. ẹ mú wọn ẹ gbá wọn mú ẹ jẹ wa khudhuhum ẹ gbá wọn mú ẹ kì wọn mọ́lẹ̀ ẹ dè wọn mọ́lẹ̀. wahsuruhum. ẹ sé wọn mọ́lẹ̀ ẹ má jẹ́ wọn orí bi jáde. waq'udu lahum kulla marsad. tọ́ gbogbo ibi tí wọ́n bá máa gbà kọjá ẹ dènà dè wọ́n. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة. àwọn wọn ni kí ẹ máa pa àwọn ẹlẹ́bọ àbí kọ́dà yìí pa lásán kọ́ wọ́n ní tẹ́ ẹ bá mú ẹ kì í gírà ẹ mú mú kú mu abẹ́kọ́ bẹ́ẹ̀ gẹ́ lásán kọ́ gẹ́gẹ́ ẹ ṣe mọ́lẹ̀ ẹ má jẹ́ ọ̀sẹ̀ kínní kọ́dà kì í tó bá jáde nù wọn ẹ máa dẹ́bu ẹ̀ sí gbogbo kọ́ náà abẹ́kọ́ ni wọ́n sùn dúró làwọn wákàtí dúró làwọn kúlẹ̀ àmàlẹ́sàdé gbogbo bí wọ́n bá gọ́ sí ẹ lọ́dún de wọn bẹ́ẹ̀ ẹ máa gbọ́ tó parí ayé àwọn ọlọ́run wọn ni wọ́n ń taabu. fa in taabu. tí wọ́n bá wá túbá. wa aqamu ssalah. tí wọ́n bá wá kírun. wa atawu zakah. tí wọ́n bá wá yọ sàká. fa khallu sabilahum. ẹ tún wọn lẹ jẹun ọmọ lọ́la láàfin àgbàna. inna Allaha ghafur. in as much tí mi ò kí ń like láti treat àwọn topic báyìí bọ́ ẹ̀kọ̀ọ̀kan tí mo bá come across irú àwọn fídíò báyìí ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi wípé bí gbogbo wa ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ń gbìyànjú wípé kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó mi má tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu tí àwọn nọ́dẹ́nà tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ kó wa lẹ́rú tí wọ́n bá wo gbogbo ọ̀nà wípé ọ̀nà wo náà fi lè kọ́ńkà wa tí wọ́n fi lè penetrate sí àárín wa tó wọ́n á wò wípé nípa ẹ̀sìn mùsùlùmí wọ́n lè penetrate tí àwa kan tá dẹ̀ ń jẹ́ kó yéra wa wípé ẹ̀sìn kan ò ní ẹ̀sìn kan ń lọ fún nílẹ̀ Yorùbá torí àti wọnú ara wa ẹ jẹ́ ká fi ọpọlọ kún kínní ẹ jẹ́ ká la ojú ká ṣí iye wa tí àwọn nọ́dẹ́nà
tí wọ́n gbé ẹ̀sìn sórí tí wọ́n a rí nǹkan tí wọ́n fi ẹ̀sìn tó fi ń fira wọn ṣe in northern part of Nigeria. Kò sí nǹkan ìwú lórí kankan tó wú anybody tó wú northern lórí. Àwọn youth wọn náà ti gba gbogbo social media kan sí tí wọ́n condemn bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi nǹkan tí àwọn leaders and elders wọ́n ṣe ní north. Bàbá Awólọ́wọ̀ ti sọ wípé tó bá tó àsìkò ṣe mọ̀ wípé bàbá gbé free education náà dé ọ̀dọ̀ wọn lọ́dún náà nínú history wa ká gbọ́. Àwọn leaders and elders wọ́n kẹ̀yìn sí wípé bàbá Awólọ́wọ̀ ó fẹ́ wá là wọ́n lójú, ó fẹ́ kán máa look up to their face, ó fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu àbí nǹkan kan. Boko Haram kò sáyè fún western education torí free education tí late Awólọ́wọ̀ tó offer wọn lọ́dún náà ìkanra àti ìbínú ìyẹn ó pẹ̀lú nǹkan tí àwọn northerner leaders and elders tó pàdé pọ̀ àpapọ̀ tó jẹ́ kí bàbá Awólọ́wọ̀ débi tó yẹ kó dé. Torí ó fà wọ́n ní free education kó wá máa wò ó. Free education tí bàbá offer àwọn lọ́dún náà tí wọ́n reject ṣe bóun ni Gumi àti the rest of their leaders of today náà fi hàn Nigeria government léèmù. Kí ni ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá tí ẹ mọ èdè tí Gumi máa ń pè jáde wípé government ní láti ṣe fún àwọn terrorists àwọn ọmọ ẹ̀ bandits. Ta ló lè rán wa létí bóyá níbi comment section ẹ̀yin tèmi lórí TikTok mi mọ̀ bóyá ó léyàn tó lè rántí. Kí ni èdè tí Gumi and the rest of northern leaders and elders tí wọ́n máa ń pè sí wípé federal government ó ní láti ṣe fún àwọn terrorists ọmọ wọn tó ń sìn? Ta ló rántí? Okay, pẹ̀pẹ̀tù. Ẹ ṣe ògbà mi kí ló. Ẹ̀ka tí Gumi sábà máa ń sọ jù òun náà lè wí pé kí ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ tí nǹkan tó kọ́ mi lómi nínú gbogbo nǹkan tí Gumi máa ń sọ jù ni wípé kí ló dé tí ó fi sọ fún Buhari wípé kí ó ró àwọn nọ́tánà àwọn yúùtù wọn kí ó ró wọn ní agbára tó fi jẹ́ wípé ìgbà tí Tinubu ló ṣe wá sọ wípé kí ìjọba ró wọn ní agbára àti wípé pàápàá bí ó pèsè ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó pèsè fún wọn. God bless you. Wọ́n rántí ọ̀rọ̀ yìí ní ìgbà náà wípé ta ni ó ró àwọn South West lágbára owó onípo onírú oníyọ̀ òun ni àwọn ìyá wa tán fi ra wà ní iléèwé títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa bí tòbọ̀. Ẹ ṣe bàmí kìlò mo ti rá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi Stella ẹ ṣe Wahabi Ibrahim Bamidele integration of bandits God bless you. Kule Sulaiman only free education bami bami sulele Olúfẹ́mi federal government gbọ́dọ̀ rán wọn nílé ìwé. Thank you. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn mi àjọ wà on the same page. Ẹ jẹ́ àgbékọ́ni tó máa bọ́rọ̀. Ẹni bàbá ló bá kú. Ẹ kalẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò bàmí. Ẹ kú ètò mà, ẹ kú ètò mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Yes ma, mo bá yẹn rántí nọ́mbà yẹn yóò. Mo mọ̀ yín dáadáa, ẹ máa sọ̀rọ̀ yín. Ẹ ṣe kọ́, ṣẹ́rí kí nǹkan fún ẹ ká mọ ìjọ mà, ṣẹ́rí the Fulanis are not Northerners. Kò yé mà. Kìíní yẹn mo fẹ́ káwọn èèyàn mọ̀ kìíní dáadáa. Ẹ má claim Fulani mọ́ Nigerians, they are not Northerners. The Northerners are three Hausas. Mo pẹ́ náà mọ̀ pẹ́. Yes. Ṣebí ilẹ̀ Haúsá la máa ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a wà kékeré. Bẹ́ẹ̀ ṣe ń pẹ́ káyọ̀ ká máa pé they are Fulani from another country entirely. Òye wọn ṣe Northerners ṣé ìwé tó ń pariwo sí ó lo brain gbogbo àwọn tó ń kó wọlé wá láti Niger, láti Mali, láti Cameroon, láti Chad, láti Sudan, láti Mauritania, láti Guinea-Bissau, Guinea-Conakry. Ó fẹ́ jẹ́ kọ́mpútà ìwọlé sí wa lára kọ́ńkébù kò bí pé numbers the population numbers the power so gbogbo tó ń sọ yẹn kò ó ṣe Northerners Fúlàní ló ń jà fún Northerners ẹjọ́ mà but not the lọ sí school ẹkùn mẹ́bàá ní sẹ́fún náà gbàtà ó lọ́wọ́ wá sí nígbà yẹn dáàbò sí bí ẹ̀ nígbà yẹn náà wọ́n ti gbé ní kẹ́bí táwọn lọ́wọ́ wá gbàtà bàbá ṣe máa lo ẹ̀kọ́ pàtó ní kàmpé nígbà yẹn ṣẹlẹ̀ so the Fulani not only Fulani Fulanis are not Nigerians wọ́n wá sí Nàìjíríà ni wọ́n dẹ̀
kọ́ńkà àwọn Haúsá but ìsìn Haúsá sì wọ́n wake up pé so they are not northerners at all. because bá a ṣe lo northerners náà tẹ̀lé fún wọn gbígbá outbound not because northerners no they are Fulani jẹ́ ká máa fi fight direct ṣe a Fulani man which is a Gumi ó fẹ́ claim Nàìjíríà ó fẹ́ kọ́ ṣe nǹkan tí ò ń ṣe oore fún tí ò ń ṣe ọmọ ìlú fẹ́ kọ́ ṣe fún ìlú rẹ̀ ṣé bẹ̀ kò lè stop time Buhari torí pé Buhari sì Fulani nàìjíríà pé wọ́n dẹ̀ ti ní strategies wọn lẹ̀ tó gbé tó ń pariwo tó ní ẹ bàbá kò ṣe kíníkà education irọ́ ló ń pa òun ṣe education ló wà pa wọ́n fẹ́ gbalẹ̀ ní wọn nílùú. ẹ bá mi ṣàlàyé ẹ bá mi gbóhùn sókè fáwọn èèyàn mi kí wọ́n understand. wọn ní ìlú èmi ti gbé Mali dáadáa wọn ní ìlú. mo ti gbé Niger mo ti gbé Côte d'Ivoire àwọn ọ̀dọ́ pẹ̀lú Fúlàní mo yẹ ti kọjá ní Burkina Faso ọmọ ìyá mi ti gbé Burkina Faso ẹ̀rẹ́ Fúlàní ò ní ìlú wọ́n fẹ́ claim Nàìjíríà kọ́ Nàìjíríà náà ti rí ayé tó jẹ wọ́n sọ fún iṣẹ́ pé the smallest Fúlàní in the government of Nigeria is a virus. Oye ṣe ṣé ìwà tó jẹ́ gọ́fúnà tó ń wà Nàìjíríà yẹn ìmúra tó ń múra ìyá mi ọ̀pọ̀lọpọ̀ fún yín kò ṣe ìmúra Fúlàní. Wọ́n kọ́ bí ìmúra kúkẹ́ láti fi kọ́ bíìsì àwọn Nigerians. Ṣé ẹ bá lọ wọ àwọn Fúlàní tó ń pààyàn yìí bí àwọn Fúlàní ṣe máa ń múra exactly nìyẹn. Òbí dàgbà àwọn wèrè yìí wọ́n ti mix mọ́ wa láti kọ́ bíìsì àwọn Nigerians. Bí i okay we are northerners or we are Hausas. Òun náà ṣe wọ agbádá Fúlàní ẹ lọ wọ tó ń pààyàn ẹ̀ lórí agbádá lọ́rùn wọn. Ẹ lọ wọ ẹ lọ báàkì lọ wọ fídíò yẹn lórí agbádá lọ́rùn Fúlàní. Bí Ben Laden ti máa ń múra, àwọn free plan ti máa ń múra. They are not Nigerians. Kò sí ibi tó ń bá Nàìjíríà kan. Saddam Sokoto is not in Nigeria. But bí láì pé wọ́n claim Sokoto wọ́n sọ di ìlú ọmọ àwọn èèyàn lọ́wọ́. It's not from Sokoto state. At all. Ṣé mo wí pé àwọn great grandchild Usman Dan Fodio nìyẹn after Ahmadu Bello tó fi dórí after Usman Ahmadu Bello from Ahmadu Bello títí tó fi dórí Sultan. So ṣe even Buhari tó kú dànù yìí wọ́n sọ pé Buhari is from Niger. Ó ṣe pé wọ́n ṣe Niger wọ́n ṣe claim Nigeria wọ́n ṣe claim Niger ò ní sábà. Wọ́n ní ìlú wọn ní territory wọn ní history. Sábàrúmọ́ ni sẹ́rí the real people tó ní Niger Sábàrúmọ́ náà. Sábàrúmọ́. Èmi gbé Niger Sábàrúmọ́ náà kò wọ́n ṣẹ́rí àwọn tó ń ṣe owó Nàìjíríà yá mi. Ṣé bá mọ ẹni Haúsá tó àwọn èèyàn ń kó ọlọ́sọ̀rọ̀ Haúsá tó ń ṣe Haúsá ò ṣiṣẹ́ owó ṣiṣẹ́ ṣé ń kó fún ọlọ́run ṣẹlẹ̀ ìgbà tó ń ṣe owó Nàìjíríà pátápátá tó máa lé ìwé tí dọ́là ìwé tí Fúlàní. jẹ́ republic. Ṣé ọlọ́run ṣẹlẹ̀ tẹ́ bá dé ní wọn ẹsẹ̀ ní nọ́mbà ìsinmi máa ń pè kó lè ṣe conference call lórí kó lè máa bá sọ èdè sábàlùmọ́ ẹ̀kọ́ kó wọ́n ṣe. Òpin ẹ̀kọ́ tó bá ti dé wọ́n máa múra bí Haúsá wọ́n ti lọ kó Haúsá dé èdè wọn máa sọ Haúsá ìkọ́ tó máa kọ́jú ní broken. Hey madam, ọ̀gá you wan change dollar, you wan change pounds, tọ́ yẹn tán mọ̀ nìyẹn. Tí kò bá ṣiṣẹ́ bá lọ pẹ̀lú wọn lọ́tí jẹ́ kó lè sọ English lọ́gbọ́n. They are from Nigeria, but they are not Nigerians. Haúsá ò ń ṣe owó, Haúsá máa ń ṣe nǹkan ọ̀gbìn ni. Àwọn náà wà into farming tán gbogbo oúnjẹ tí wọ́n kó wá láti north ta máa fẹ́ jẹ tòmátòsì Haúsá a fẹ́ jẹ this Haúsá. Kí wá ní nǹkan gan tí Fúlàní contribute sínú Nàìjíríà? No, they are not sharing plan no relative. Build any country. They are saying kini Conakry, you have to say kini Conakry. Every law among you. Wọ́n wà bẹ́ẹ̀ wọ́n rà wọ́n useless ní ọkọ̀ wọn system. They are saying the former president of Niger Republic, the Fulani man. Òun ló ṣe é gbé resources in Niger tó gbé fún àwọn Faransé. Ṣé wà pẹ̀lú mi sí? Ìgbà tí Buhari náà wà bẹ́ẹ̀ mọ̀ pé kó gbogbo owó kan tó yẹ kó fi build ilẹ̀ Yorùbá Nàìjíríà bóyá lọ fi ń build Niger náà ni. Òun náà ni mo tẹ̀ ti kẹ́ ẹ̀ tiẹ̀. Ṣé àwọn bíbí wọn tẹ́kọ̀ wọn ní ìlú ṣé bá lọ́wọ́ ọ̀gbẹ́ni gómìnà ọ̀gbẹ́ Zamfara nígbà tó sọ̀rọ̀ bá tó pé kọ́ jẹ́ káwọn gbé bùrọ̀ ní pé bùrọ̀ ní tóbi gan. Láwọn onílù tó ní tó ṣe NIN náà wọ́n ṣe NIN kó dáwà ní Nàìjíríà náà wọ́n ṣe NIN torí wọn. Ìwọ́wọ́ ìgbé tó bá ti wọlé tó bá ti gba NIN yàrá wọn náà ká ti pálí láti gba pálí wa. Ṣé gbọ́ mi sí? Sọ kẹ́kọ̀ọ́ tó bá wọn máa dùn máa wò. Bauchi gọ́vnà gan sọ ó ní àwọn ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí gbogbo àwọn Fúlàní
tó wà ní the whole of Africa. Any Fulani tó bá ti fẹsẹ̀ tẹ Nàìjíríà bẹ́ẹ̀ automatically ó ti become a Nigerian citizen. He said it on a live interview. Nàìjíríà ti rí ayé yẹn jẹ wọ́n mọ̀ pé àwọn Nàìjíríà tó mọ̀ yàtọ̀ ok bóyá báwo kì í ṣe bóyá ti gbọ́ pọ̀ márùn dìbò ni jẹ́ ẹ̀mọ́ tó ti wá. Ṣebí Fulani lòun náà. Fulani nìyá mi it's from Mali north of Mali ló ti wá bí kò fa mi ṣẹ́kẹ̀tì but imagine tó kún ní jẹ́ finance minister Nàìjíríà ṣé kò ní àwọn tí àgbọn àti Buhari lọ gbé pẹ̀lú láti London tí kí ni ẹ̀ padà leak out ṣẹ́kẹ̀tì wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wúrọ̀ Dangote yẹn ó dẹ̀ claim ìlú yẹn tó sọ ìlú ẹ̀mọ́ra lọ́wọ́ nínú orúkọ ẹ̀ tó kílẹ̀ expect tó Dangote tó ti gba ẹ̀kọ́ sí kílẹ̀ expect tó máa ṣẹlẹ̀ in the next 10 years next 20 years next táwọn bá sí láyé wọn. And that is why ta ṣe need a lot láti bá àwọn youth wa sọ. Àwọn youth wa jẹ́ àwọn ọmọ Gen Z ọ̀rọ̀ wọn lágbára díẹ̀ o. Àwọn ọ̀rọ̀ àwọn Gen Z yìí lágbára díẹ̀ wọ́n gbọ́ pa o. Orí social media náà kàn máa takú sí orí TikTok yanni shit. Àwọn nǹkan tí ò lórí tí ò nídìí náà máa ń ránṣọ mọ́. Ókè ẹ wo mo ti ń gbọ́ Dangote náà fẹ́ fún mi tó ti ní kíní ní Ogun State yẹn sí NF wà ẹ fi ilẹ̀ ẹjẹ́ ń ṣe bílẹ̀ Yorùbá náà ṣe sí. ẹyẹ Yorùbá ló ṣe é sí but kíní yẹn máa padà ókè ẹ̀rọ nígbà tó máa kọ lẹ́yìn o nígbà yẹn kan ní Dangote náà wọ́n wá mọ ìkọ̀ tó ṣe é kó tó ń dùn mí. ṣe fẹ́ gbọ́ ṣe rí kíní yẹn Yorùbá náà ti fi ṣe. Yorùbá wa wọ́n ti ẹ̀ bìkítà fún anything mọ́ wọ́n wá ṣe báyìí anything kò kàn mí kì í ṣe ẹjọ́ Dangote àwa tá a ní ilẹ̀ gangan ta ló yẹ kó máa ṣe stop and search. Àwọn nǹkan tá a bá sọ wípé àfẹ́ lóde náà bóyá wà yẹn tó bá sọ wípé nǹkan báyìí wọn ò fẹ́ o ẹ̀ẹ̀kan lè dédé rí àwọn youth wọn lórí títì kan náà protest àwọn leader wọn nǹkan tó bá ti rí pé kinní kan wá ti àwọn youth wọn síta ẹjọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé aráàlú gan already àti ṣe kankan kò dé ṣe pé aráàlú already àti ṣe kankan ṣe rí àwọn state governor wa àwọn gangan ní number one ìṣòro tó wá ń jà wá nísìn ṣe rí gbogbo state governor south west ẹni ègbé ló pọ̀ láàrin wọn àwọn ní ogun tó ń ja ìwọ àti èmi nísìnyí ṣe rí ọ̀rọ̀ security tó mẹ́hẹ̀ yìí on a good day kò síbi tó gbà kan state governor under local government ló wà àwọn local government ló yẹ kó máa wá bí wọ́n ṣe máa partner pẹ̀lú àwọn private security àwọn oríṣiríṣi nǹkan gbogbo nǹkan tí state governor tí wọ́n wá ń ṣe fúnra wọn sìn àwọn local government ló ń ṣe bíi pé kí wọ́n san salary àbí oríṣiríṣi àwọn nǹkan kéékèèké lóríṣiríṣi ṣùgbọ́n àwọn state governor wọn ò ní ṣe ẹ wá mi lè tó fọ́nì jù torí àti mention state governor báyìí ẹ ti rí wọn máa lọ ní wọn ò fẹ́ gbọ́ aráàlú ò fẹ́ gbọ́ governor wọn èèyàn mélòó lára yín gan ló wá benefit látara governor yìí tẹ́ẹ̀kì fẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn ó pẹ́ títí president Bola Ahmed Tinubu ṣe fídíò bọ́ síta ó ní go and meet your governor òun kó owó burúkú fún wọn díẹ̀ ní eléni mo yẹ ìgbà tí mo ti pariwo kinní yẹn ipe kò yẹ kí ìyà kankan tún jẹ yín go and meet your governor kò sí aráàlú already àti lọ meet governor Tinubu ọ̀rọ̀ security tó wà lẹ́yìn náà àwọn governor ló yẹ ká sunkún mọ́ lọ́rùn ká fẹ́ já okùn ẹ̀mí wọn kí ló dé tí wọn ò gbowó sílẹ̀ kó jẹ́ kí àwọn local government chairman local government chairperson kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́ èyí iṣẹ́ wọn ready láti ṣe wọn ready àti secure wa owó tó yẹ kó fi secure wa wọ́n ń kó pamọ́ ẹ wo private surveillance jet tí Mákindé tó lóun rà nígbàrà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ ṣebí ó ní 1 week èèyàn tó máa wá fix ẹ̀ ó máa dé láti ìgbà yẹn sìn going to 2 months sìn àbí Mákindé ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ aráàlú kò tiẹ̀ kí ẹ̀ mọ́. ẹ̀tàn náà fi bí ẹ̀tàn ẹ̀dẹ̀ ṣe ṣiṣẹ́ lọ́bẹ̀ ẹ̀tàn ẹ̀ kò sí ẹ̀rí ìpínlẹ̀ ti di pé olúkàlùkù sáfórí ẹ̀dá wọ́n máa gbé because àwọn gbogbo ti ní síwájú kò ṣe pé freedom of speech wà ó ti ẹ̀ sìn òkè tẹ́ bá sọ́ọ̀sì
nínú àwọn ará yìí náà tó máa fún àwọn ológun ọ̀gbẹ́ wa ta ló ń ṣe stop wọn ní báyìí. ẹjọ́ ta ló ń ṣe ló ń bẹ̀ ẹni kí gbé yín sókè mo gbé yín sókè ẹ ṣáà rí pé yàn sọ̀rọ̀ lọ́wọ́. ta ló ń sọ̀rọ̀ gbogbo. Kwara náà bá ti gba Kwara state padà ẹ gbàgbé àbá ṣe sùkọ́tù bẹ́ẹ̀ lọ ẹ ṣe máa ṣe torí ibẹ̀ ní bẹ́ẹ̀ fún ṣe rí nǹkan tó là wá ní jẹ́bà sọ̀ ìyàwó sátidé jẹ́bà sí bíbá bá mi ò bá ti dé jẹ́bà sí bíbá òkè tó lọ wà but as far tí a bá ṣe wà tí Kwara ẹ bá ṣọ̀tọ̀ àwọn fúlàní problem yóò ní kan láéláé ó sì máa lọ bẹ́ẹ̀ báwa tó kó àwọn àṣì máa bá bẹ́ẹ̀ ìsìnlẹ̀ káwá ṣe bá máa ṣe tí fúlàní wọ́n gbé ibẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ní káwọn tó lè jẹ́ Yorùbá kó máa gbé tibẹ̀ kó tún bẹ́ẹ̀ ṣe lè ṣe wọ́n bá ti cross jẹ́bà ẹ̀yà wọ́n ti gbàgbára so yẹn ni jẹ́ wọ́n wà láti ká gbọ́dọ̀ kókó máa jà ìwọ́n wà lára yẹn root problem wa tó wà ìlú nìyẹn ṣe gẹ́gẹ́ tó tó mi. irú eléyìí tó bá síta tó sọ wípé àwọn ẹlẹ́bọ wọ́n ní láti pa wọ́n ní ìlú tó dẹ̀ mọ̀ láàrin society tó mọ̀ wípé àti oníṣẹ̀ṣe àti kírísítẹ́nì àti mùsùlùmí òun la jọ ń gbélé papọ̀ ṣé irú máa yí báyìí tí ìyàwó ẹ̀ bá fẹ́ lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ wá tó bá ti dọ́jà á máa béèrè ẹ̀yin mùsùlùmí tó ń ta ọjà ńkọ́ àbí tó bá fẹ́ lọ ṣe anything tó bá fẹ́ wọ public transport wọ́n á máa wojú mùsùlùmí bẹ́ẹ̀. kí ni gbogbo orí burúkú yìí ṣé kò yẹ kí àwọn gómìnà adẹ ti pariwo wípé kí gbogbo kí gbogbo àwọn gómìnà kan invite gbogbo àwọn religious leader not only in the Islamic way mùsùlùmí ìṣẹ̀ṣe kírísítẹ́nì kí wọ́n invite wọn kó ní kálukú wọn kọ́ lọ tọwọ́ agbẹjẹ́mọ́wọ́ any preach tó bá máa dáhùn wọ̀ọ́wù sílẹ̀ kí wọ́n stop ẹ̀ I really don't know ìwúlò àwọn gómìnà gan nínú society nínú state wa. Àwọn náà máa dìde àwọn náà sọ pé kí wọ́n máa dìde ṣé àádọ́ ilé gómìnà lọ́wọ́ àádọ́ ẹ̀dá ọlọ́kà tó lọ yẹn wọ́n lè ṣe kankan because àbẹ́ sọ yìí wọ́n ṣe máa kó mẹ́tọ́ bá di senate náà wọ́n ti ní second chance wọ́n fẹ́ lò gẹ́gẹ́ ṣé kò sí gbogbo ẹ̀rọ tó bá ti parí gómìnà ṣùgbọ́n ní lọ sí tẹ̀tí wọ́n máa ṣe kókó ní ìlú wà bẹ́ẹ̀ wọ́n tún ṣe ilé wáìpù nígbà tó wà senate náà bá jẹ́ president gómìnà kan lè president sí ní state kò sí plan tó lè wé àwọn la máa ti ta máa jà fún àwa. But mo notice wípé àwọn aráàlú ò kì í like láti sọ̀rọ̀ nípa governors wọn even when you are talking tẹ́ bá rí tẹ́ ẹ̀ mú àṣìṣe yẹn jáde tí wọ́n rí confam wọn ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa governors wọn only federal lóníkálùkù á máa pariwo what is it. ẹ má bínú kọ́là ẹ bá wa round ẹ̀ up ìṣẹ́jú kan àwọn èèyàn náà fẹ́ dá sí tó. mo ń bọ̀ lọ́dọ̀ yín sà ìṣẹ́jú kan. ẹ ṣé gan ni sà à ń gbọ́ yín sà. Hello, thank you, ma'am. You are welcome. Ẹni tó máa ṣe ló wà ń bẹ̀ yìí. Ìjọba mi yé yìí. Yes, sir. Ẹ̀fún di October ó máa ṣe. Ó ti bẹ̀rẹ̀. Ṣé kò ń kó fún local government ní ọ̀dọ́ náà? Ó ti gba Kwara state lọ́wọ́ wọn. Lọ́nà wo? Ó ti gba ẹ̀fọ́kàn yín balẹ̀. Ṣé ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ní ìdáwó is doing it. Tinubu Jagaban is the best man in the world. Ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ nǹkan tó ti bàjẹ́ fún 52 years. Kò sẹ́ni tó lè túnṣe lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni, kò sí abracadabra tó lè ṣe. Ọgbọ́n kan díẹ̀. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀, ẹ jẹ́ gbàgbé nípa Awólọ́wọ̀. Tẹ́rẹ́ni tó wà ń bẹ̀ ní kí gbogbo wa ká fọwọ́ tì lẹ́yìn. Báwùsá sọ pé A, káwa tó wà lẹ́yìn ẹ̀ máa sọ pé BCD. Ká sọ jẹ́ ká máa realize pé àti dé. Tó àbí ìkẹrù má bà á, bí tó ẹrù bá o. Ẹ rí nǹkan tí bàbá Tinubu ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbogbo èmi ni àpòmọ́tò wọlé brand new car ṣé mọ̀ pé bí bàbá ṣe wọlé wọ́n gbé tax yẹn ó di òkè yìí everybody ń wálà bàbá tún ti gbé wálẹ̀ o bàbá tún ti gbé wálẹ̀ o from 20% to 10% from used car from 10% to 5%. Méjì. Nǹkan yìí ti bàjẹ́ láti 1960.
out of the 16 presidents in Nigeria, 12 ló wá láti northern Nigeria. Àwọn ló pa Nigeria jẹ́ pátápátá. bẹ́ẹ̀ni. Gbogbo owó tá a rí tó yẹ nígbà tí oil boom tó yẹ kán fi dá ilé iṣẹ́ sílẹ̀ lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó bá ti di Friday lórí Gawon wọ́n á ti múra pẹ̀lú girlfriend wọn lẹ́kọ̀ọ́. Nígbà yẹ drum ni mo sọ yìí o. Ọmọ Èkìtì bíi tèmi ní ó ní drum Ẹ̀dọ̀mán. Òun ló máa ń gbé pátí wọn jáde. Wọ́n á kúrò lẹ́kọ̀ọ́ ní Friday. Gbogbo owó tá a rí gbà yẹn yẹ kán máa fi dá ilé iṣẹ́ sílẹ̀. Wọ́n á lọ fi ṣe pátí ní London àti America. Wọ́n á ṣe máa bọ̀ ní ìdájọ́ ọjọ́ Monday. Kò sẹ́ni tó question wọn gbà yẹn because àwọn ìyá wa òkè náà ń rìn sí gbà yẹn òkè. But kò sẹ́ni tó mọ̀ gbà yẹn gbogbo nǹkan tá a ní làwọn Haúsá ti bá yé ẹ̀jẹ̀. Wọ́n ti wó mọ́lẹ̀ má jẹ́ àpèsè wọn kankan o. Wàhálà tán bá ti fẹ́ fà báyìí nìkan fà kí Tinubu àtàkì wọn. Tinubu yìí ní kẹ́jẹ́ ká support. Wọn ò dẹ̀ fẹ́ kí Tinubu rí nǹkan kan ṣe in the sense that àwọn the same northerner náà bọ́ síta tí wọ́n sọ pé Tinubu ò ṣe kankan. Insecurity ti take over gbogbo Nàìjíríà. Who are the people financing the insecurity? Àwọn wo ló ń sin insecurity? Àwọn wo ló ń finance insecurity nílẹ̀ Nàìjíríà? The same northerner. Ẹjọ́ mo kọ́ náà bẹ̀yìn ní next program mi. Tó bá ti ń sọ pé Tinubu ò ṣe nǹkan káwa Yorùbá ká máa sọ pé Tinubu ò ṣe bẹ́ẹ̀. Ẹni next program mi ẹni Yorùbá tó bá ti gbógun ti bí Tinubu ẹgbẹ́ ṣe pé. Tó bá ti gbógun ti ṣe pé. Ẹgbẹ́ ká tó tọ́ múra wa. Àwọn Haúsá ìṣẹ́ òṣìṣẹ́ kankan. Yes, can I talk? Yes, we can hear you. À ń gbọ́ yín. Láti afẹ́ ló fún ṣọwọ́ afẹ́ ló sùn tí a tọ̀. Ṣé wà á dìgbà tó níjọba wa mọ́? Ilé mọ́ bàbá jíjẹ́ ti ní bàbá. Mo fẹ́ sọ kinní kan fún yẹ̀yẹ̀ mi dára. Máa ń wo program. Ṣé rí insecurity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí? Gómìnà ní àṣẹ lórí paramilitary. And we don't train paramilitary for terrorists. Ìbọn IS ẹ lè rí lọ́wọ́ paramilitary Ojukala. Àwọn tí terrorists gbé dání is GPG, rocket, launcher. IS ẹ lè rí lọ́wọ́ paramilitary. Paramilitary and police. So they don't train, they train police for public. Public don't train wọn fún. Ṣé wá rí insecurity tí Nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí? President ló máa ń ṣe not government. President ló ní àṣẹ lórí military. Àwọn mẹ́ta ní military, army, air force and navy. This is terrorist. Wọ́n terrorize ìlú ní àwọn ilé òkè ṣe nǹkan tọ́wọ́ ọlọ́pàá lè ká tọ́lọ́pàá fẹ́ face wọn. GPMG tó wà lọ́wọ́ àwọn general purpose machine tó wà lọ́wọ́ terrorist. Ọ̀pá òní operate àbíláyé. So anywhere tí ẹ bá ti rí terrorist ní country, federal order might give order to the air force láti fi kẹ́tì wọn fighter jets. Àwọn army tó wà ń sálẹ̀ máa fún wọn ní around defence máa advance lọ́ba wọn. It's my job, I'm army officer. So understand? Problem tẹ́bi béèrè mi ò sí kó tó kàn mí pẹ̀lú bàbá ṣe kinní kan, bàbá ò ṣe kinní kan, security ẹnìkan ló kàn mí bá ṣe ń para ìlú. Problem tẹ́bi béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣé ẹ̀ lè counter terrorist ìlú yìí ni? Báwo ni terrorist máa lágbára jù yín lọ tẹ́ máa negotiate pẹ̀lú wọn? What is that? Ibi tí mo ti ní ṣù pẹ̀lẹ́ ní bọ́ọ̀dì wọn nìyẹn, gbogbo ìjọba dáadáa tán wà bẹ́ẹ̀ tán ṣe yẹ. How can terrorists overpower government ní ìlú ẹ̀ tán dẹ̀ romance wọn? Mo bí àwọn ọmọ lọ́yọ̀ state tí ó yẹ kó lò 48 hours. We did it in Liberia, we did it in Sierra Leone. Sudan kan tá a gbédè wọn ní Sudan ẹgbẹ́ Arab náà sọ. Mo dédé wọn yé wa akọ́kà wọn náà. Wọ́n wà ń bẹ̀ náà 2009. Báwo wá ni terrorist ṣe lágbára ju ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ń ṣèjọba lọ jẹ́rí? Epo wọn nípa wọn yẹn wọn rọ́nà wọn nínú kọ̀ọ̀kan mi. Terrorist wọ́n ṣe ń para ìlú ló kàn yín mi. Báwo ló ti máa pààyàn bó ṣe ń pààyàn yẹn? What? Yes. Your first priority is life. Life as a president. Life to protect the citizens, their life. Secondary school, secondary ni coastal road, when you buy chat on the area, coastal road more.
ṣe iná lè ní àwọn tó bá ti padà ní wọn lè lo iná yẹn mọ́. You have to protect life first. bọ̀ kí ló dé tí kó tó kan president Bola Ahmed Tinubu because a gbọ́ wípé láti ìgbà regime bàbá Ọbásanjọ́ àtàtìkù ó ní terrorist ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà ẹ jọ̀ọ́ kí ló dé láti ìgbà yẹn gbogbo Edo state tí wọ́n jẹ kí ló dé tán eradicate ọ̀rọ̀ terrorist ní Nàìjíríà. ẹ kálẹ́ ṣé dáadáa lẹ wà. ẹ má bínú ẹ ní sùúrù èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kẹ́ni yẹn land torí tí gbogbo wa bá sọ̀rọ̀ papọ̀ a ní gbọ́ra wáyé o. Yes, my question is why terrorists are lágbára ju federal lọ. rárá nǹkan tẹ́mi ń béèrè torí ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo wa àwọn èèyàn sọ wípé bàbá Tinubu terrorism ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé bàbá Ọbásanjọ́ kí ló dé tí Nàìjíríà gbogbo àwọn Edo state tó jẹ kó tó dórí Tinubu kí ló dé tí wọ́n ṣe stop kan eradicate terrorism. nígbà táwọn eradicate ẹ̀ àwọn Jonathan àwọn Ọbásanjọ́ Yar'Adua models Buhari tó hàn eradicate ẹ̀ nígbà tí ẹni tó náà ní agbára òun fẹ́ ṣe he just a war give effective order to coerce àwọn méjì ló need chief of army staff and chief of air staff. Sherry brother mi ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ mú jáde ní ọ̀rọ̀ yẹn ni wípé ẹ farabalẹ̀ kẹ́ gbálàyé mi sọ. nídìí àwọn fẹ́ fúkṣọ̀ àwọn bàbá yìí tó ṣe ń lọ ní àwọn náà fẹ́ fúkṣọ̀ we are youth and nídìí wọn there is something I can do. Okay, oya ẹ fún mi ní another candidate yín best candidate yín tó lè take over ní next year. ẹ ó dọ̀ mà ṣé ẹni gbogbo àwọn tó ń pè ní jàmbá lè ní ẹ̀kọ́ ló fi tẹ̀ ká wá ìgbóná ti wá look at Traoré ọmọ 16 years lélẹ̀ tó ṣẹ̀jú ẹ̀ náà mi. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀yin ṣe tẹ́mi lẹ́ ń bá sọ̀rọ̀ orí ètò mi lẹ́wà nǹkan tó bá jọ ń sọ ní kẹjẹ́ kájọ dá ló ẹ fi Traoré lẹ̀ nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn ṣebí wọ́n ti bẹ̀rẹ̀ terrorism láti ìgbà ayé Ọbásanjọ́ kó tó dorí Tinubu kí ló dé tí àwọn president tó jẹ́ kí ló tó stop ẹ̀. Ìgbà tí Tinubu náà wá débẹ̀ tó ń promise bíbí ọmọ bí tó ti promise torí mi ò rí kan sí bàbá promise ńgbà kìíní ẹ̀ bọ̀ kátẹ́ ìwá sọ wípé ó wà ń bẹ̀ ó promise ó wà ń bẹ̀ ǹjẹ́ ọmọ Yorùbá kò yẹ kó rí wá pé ṣá Buhari wà ń bẹ̀ àwọn ni wọ́n finance terrorism wọ́n fọwọ́ ra terrorist lórí Jonathan wà bẹ́ẹ̀ láyé ṣíbọ̀gẹ̀ ẹ̀dìyẹ òótọ́ ẹ̀ para yín kú ọmọ yín wà bẹ́ẹ̀ nísìnyí òun lẹ wá fẹ́ kó kú fún àwọn tó ti ṣe mistake àwọn tó ti ṣe tí wọ́n rí kankan ṣe ọmọ yín tó wà Tinubu tó ti wà mẹ́sàn-án òun láti jìyà àwọn tó ti kúrò yà. ẹ má bínú Glow Great ẹ bá mi hold on Mr. Tade náà fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rárá Mr. AY ẹ má sọ̀rọ̀ mọ́ torí nǹkan tí mò ń bi yín ẹ ti sá lọ. Ẹ jẹ́ kẹ́lòmíì tún sọ̀rọ̀. Ẹ̀yin gan ti yín àtàkì ara yín ẹ farabalẹ̀ orí ètò ti tèmi a kì í jà bí a kì í jà tẹ́ bá níbi tẹ́ ti yín àtàkì ara yín káàkiri lórí platform not on my platform. Calm down if you don't listen to me máa remove yín ẹ calm down tó bá níbi tẹ́ ti ń jàbọ̀ tẹ́lẹ̀ don't bring it to my platform we don't fight here. A kì í jà lórí pláfọ́ọ̀mù tọ̀dọ̀ ti tèmi àwọn intellectuals ló wà pẹ̀lú mi àwọn tó rí wọn pé àwọn tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so don't bring that kind of àwọn show tẹ́ ti máa ń lọ jà tẹ́ máa attack ara yín don't bring it to my show now.